èyí tí àwọn ń wí tá a sì fẹ́ kó kárí òun ni pé kò sí ọlọ́run ọ̀sẹ̀. kẹ́nìkan ní Lord of Hope lòun gbólóhùn lásán gbólóhùn kèfèrí. ẹlọ́gbẹ́ yẹn ní Lord of Hope lòun ṣé ọlọ́run ọba méjì ni ṣé ọlọ́run méjì ni ọlọ́run kan lọ́wọ́ àwọn ọmọ ìpolówó. bàbá tí wọ́n lè pariwo wípé kò sí ọba míì àfọlọ́run ọba. ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ àpariwo pé kò sí ti jẹ́ ọlọ́run ọ̀sẹ̀. nígbà tá à ń sọ pé kò sí ti ń jẹ́ ọlọ́run bàbá kò sí ti ń jẹ́ ọlọ́run ọmọ kò sí ti ń jẹ́ ọlọ́run ẹ̀mí mímọ́ tá a sì kọ́ kí mẹ́ta nílé kọ́ ọlọ́run ọ̀sẹ̀. ẹ jẹ́ àlọ́ kọ́ o nítorí pé gbogbo nǹkan yìí àti dáadáa ní ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ kéwú táwa ní ìdìdá yìí ẹ mọ̀ rí lórí status wọn tí wọ́n mọ̀ sí rédèrèdè kí ló ń gbé sórí status yìí òun ṣàmọ́lì òun ṣe èrè ní amẹ́lì ìwé ewu amẹ́lì ló ń ṣe ló ń pa kọ́kọ́ ló ń rìkọ́dù ẹ̀ ní èjì rẹ̀ amẹ́lì ló ń gé eré mùsùlùmáyì tó sì rìkọ́dù rẹ̀ jẹ́rà bí wò lè ṣe gẹ́nà. شبابنا لا خوف يدرينا لا خوف القرآن في أيدينا قرآننا درع لنا يكينا وإن تمسكنا به أودينا وإن تمسكنا به أودينا. wọ́n ní làwọn tàná pariwo àwọn tí wọ́n ṣe jálà bí gègé. ẹ bá dé lọrin ẹ lọ bá fún oníkanwù àfáàgbà tí ń ṣe jálà bí ni bẹ́ẹ̀ sì 2022 ní nkùn òun ọ̀pariwo ọ̀ṣẹ́ náà. شبابنا لا خوف يدرينا. kò pósìtì ọṣẹ rí afọ oníkanwù kò pósìtì ọṣẹ rí kò pósìtì dàwárí àwọn èèyàn gidi sì ń wọ àwa ṣáà tó báwọn èèyàn gàn. لا خوف àwọn èèyàn ò gọ̀ rárá wọ́n mọ̀ pé àgbẹ̀ òfìfo ní máa pariwo èyí tó bá lómi inú yóò dákẹ́ ni gbogbo àwọn tó dákẹ́ wù àwọn làwọn èèyàn wà tó. لا خوف القرآن في أيدينا. Ẹ̀ka tó bá pariwo káyé tó mọ̀ kó o ní. Gbogbo àwọn tó dákẹ́ wù, wọ́n mọ̀ pé wọ́n ní láti dákẹ́. قرآننا درع لنا يكينا. Ọwọ́ àbá mọ̀ tápà. Kúdùkúdù rọ́mùlì. Ẹni tó máa díyẹ fẹ́ sọ. Ẹni tó jiná. Bẹ́ẹ̀ bá délé rẹ̀, yálà ya mínísítà mi ò tó kó kọ́ ilé dábàá mọ̀ kọ́. Afáàgbà ń yàrá bí ni. Àwọn náà polówó ọṣẹ náà. قرآننا درع لنا يكينا. Àdìsí ni wọ́n ń polówó, àdìsí ni wọ́n ń polówó, ẹ má dààmú wa mọ́. قرآننا درع لنا يكينا. Alákùnrin Ọlọ́run gbogbo ẹni tẹ́ bá ti ń pera rẹ̀ lọ́lọ́run ọ̀sẹ̀ ẹjẹ́ tó mọ̀ pé kèfèrí ni o bá a ti dé ìyá Ọ̀ṣun kúrò nínú kèfèrí tá a sọ di Islam ẹ lọ lé àwọn náà ká kúrò nínú kèfèrí tá a ṣe òun bó o bá ti pera rẹ̀ lọ́lọ́run o ti ń ṣorogún pẹ̀lú Ọlọ́run. قرآننا درع لنا يكينا وإن تمسكنا به أودينا وإن تمسكنا به أودينا. àbẹ́ dá sí tẹ́lẹ̀ àmọ́ tí wàá di dandan ká dá sí nítorí pé ńgbà tí ìyá Ọ̀ṣun ṣe bí ò ti yẹ kó ṣe gbogbo ara la pariwo gbogbo ara sọ̀rọ̀ pé gèrè àlè ní ìlú Kúránì. ìlú Kúránì. àwa kì í ṣọ̀ṣun ní ìlú Ìlọrin bẹ́ẹ̀ bá fẹ́ ṣọ̀ṣun ẹ̀kọ́ rí ṣòṣogbo gèrè àlè ní ìlú Kúránì. àwa kì í ṣọ̀ṣun ní ìlú Ìlọrin bẹ́ẹ̀ bá fẹ́ ṣọ̀ṣun ẹ̀kọ́ rí ṣòṣogbo gèrè àlè ní ìlú Kúránì. àwa kì í ṣọ̀ṣun nílùú Ìlọrin. àwa kì í polówó ọṣẹ ní nílùú Ìlọrin. àwa kì í gbé pèsè nílùú Ìlọrin. ṣọ̀ṣun ẹ̀kọ́ rí ṣòṣogbo gèrè ní ìlú Kúránì. àwa kì í ṣọ̀ṣun nílùú Ìlọrin. bàbá mi ṣọ̀ṣun ẹ̀kọ́ rí ṣòṣogbo. ó lè ní ti ń bẹ láàyè yìí.